Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà tá a tún ti rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kejìlá. A dúpẹ́ gbogbo àbá rere yín fún ayé wa tí ẹ̀yin Olúwa mú ṣẹ. Àbá búburú Sátánì lórí ayé wa lẹ́yìn Olúwa parun o. Ògo ni forúkọ yín. Ọ̀rọ̀ náà tá a gbọ́ lé ní kó ṣe ayé àtọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìjà àdán nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé Jòhánù olùfẹ́. A mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹtàléníogún. Ìwé Jòhánù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹtàléníogún. Ǹjẹ́ ẹnìkan rọgún sí àyà Jésù, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ẹni tí Jésù fẹ́ràn. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Jòhánù bákan náà orí ìkẹtàlá ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Jòhánù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n tí ó kà báyìí pé nígbà tí Jésù ti wí nǹkan wọ̀nyí tán, ọkàn rẹ̀ dàrú nínú rẹ̀. Ó sì jẹ́rìí, ó sì wí pé, lóòótọ́ ni mo wí fún yín o, ọ̀kan nínú yín yóò fi mí hàn o. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wo ara wọn lójú, wọ́n sì iyèméjì ti ẹni tí ó wí. Ǹjẹ́ ẹnìkan rọgún sí àyà Jésù, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ẹni tí Jésù fẹ́ràn. Nítorí náà ni Símónì Pétérù ṣàpẹẹrẹ sí. Ó wí fún un pé, wí fún wa ti ẹni tí ó ń sọ. Ẹni tí ó rọgún sí àyà Jésù sì wí fún Olúwa, ta ní í ṣe? Nítorí náà Jésù dáhùn pé, òun náà ni ẹni tí mo bá fi òkèlè fún nígbà tí mo bá fi rùn ún. Nígbà tí ó sì fi rùn ún tán, ó sì fi fún Júdásì Ìskáríọ̀tì ọmọ Símónì. Lẹ́yìn òkèlè náà ni Sátánì wọ inú rẹ̀ lọ. Nítorí náà Jésù wí fún un pé, ohun tí ìwọ ṣe nì, yára ṣe kánkán o. Kò sì sí ẹnìkan níbi tábìlì tí ó mọ ìdí ohun tí ó ṣe sọ èyí fún wọn. Wàyí ẹbí tẹ́lẹ̀ bàjẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ọjọ́ àbámẹ́ta. Ìtẹ̀síwájú ìwádìí mi lórí ọ̀nà láti di ààyò Ọlọ́run. Mo ṣàwárí pé ọmọ ẹ̀yìn mìíràn kan náà tó tún tẹ̀lé Jésù lọ́jọ́ tí a kàn mọ́ àgbélébùú, tí a kàn mọ́ igi. Ọmọ ẹ̀yìn ni ó ran Pétérù lọ́wọ́ láti rí ààyè sí àgbàlá gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Jòhánù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkáàndógún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó hàn kedere pé ọmọ ẹ̀yìn yìí ni Jòhánù olùfẹ́, gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ nípa ara rẹ̀ ní gbólóhùn ẹnì kẹta ní gbogbo àwọn àkọsílẹ̀ ìhìnrere. Tí o bá ka Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, wà á rí pé Jòhánù ni ó mú ìyá Jésù súnmọ́ ilé ara rẹ̀, tó mú sínú ilé ara rẹ̀. Ẹnikẹ́ni tó bá tọ́jú ìyá rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó súnmọ́ gidigidi o. Mo sábà máa ń sọ pé nígbà tí a bá pe ẹnìkan ní onígbàgbọ́ tó ní ìgbóná ọkàn, ó túmọ̀ sí pé ẹni náà fẹ́ràn Ọlọ́run jù ọ́ lọ nìyẹn. Nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹjọ, Bíbélì sọ fún wa pé nígbà tí wọ́n mú ìròyìn wá fún àwọn àpọ́stélì pé Jésù ti jíǹde, Jòhánù àpọ́stélì ni ó kọ́kọ́ dé ibojì. Nínú Jòhánù orí ìkẹtàlá ẹsẹ̀ kọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fẹ́ láti mọ ẹni tí yóò fi Jésù hàn, Pétérù ó ké pe Jòhánù láti bi Jésù, nítorí pé ó mọ̀ pé Jòhánù ló súnmọ́ jùlọ. Àwọn 13 ló wà ní orí tábìlì, àwọn 2 sì fi ẹnu sọ̀rọ̀ tí kò sì yé àwọn tó kù o. Jòhánù súnmọ́ Jésù débi pé ó lè gbórí lé Jésù láyà. Ìwé Jòhánù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹtàléníogún. Níbi Bíbélì kíkà wa tòní, a rí pé Jòhánù nìkan ni Jésù fọkàn tán tí ó sọ fún nípa ẹni tí yóò fi hàn. Jésù ń gbọ́kànlé Jòhánù pẹ̀lú àwọn àṣírí rẹ̀. Tí Ọlọ́run bá lè gbọ́kànlé ọ pẹ̀lú àṣírí rẹ̀, wàá súnmọ́ pẹ́kípẹ́kí nìyẹn o. Jésù ó fi Jòhánù ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ rẹ̀ o. Ìdí nìyí tí ó fi rí nínú ìwé ìfihàn orí ìkíní ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ 20 pé Jòhánù olùfẹ́ ni Jésù pinnu láti fi hàn ìtàn tí yóò ṣẹlẹ̀ lópin ọjọ́ o. Ọ̀pọ̀ ẹgbẹ̀rún ọdún ṣáájú àkókò rẹ̀. Nínú ìfihàn orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrin, àwọn ohun kan wà tí Jésù fi hàn Jòhánù tí ó sọ pé etí rẹ̀ nìkan ni ó wà fún o. Tí o bá fẹ́ràn Ọlọ́run nítòótọ́, wà á fẹ́ láti ṣe àti láti wá ohun tó jẹ́ ọkàn rẹ̀ lógún, tó jẹ́ ọkàn Ọlọ́run lógún, tí ń ṣe mímú ọkàn wá sí inú ìjọba rẹ̀. Àròjinlẹ̀: ṣé o fẹ́ràn Ọlọ́run débi pé kí o gbé orí lé
àyà rẹ̀ bí? Ǹjẹ́ ìwọ fẹ́ràn Ọlọ́run débi pé kí o gbé orí lé àyà rẹ̀ bí? Ọ̀rọ̀ púpọ̀ jù irọ́ ló mú wá, ṣùgbọ́n ṣókí lọbẹ̀ oge. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.